bí mo ṣe dé láti Dubai ilé olùṣọ́ ni mo dé sí mo sì fi olùṣọ́ fún odidi ọdún 4 mi ò dẹ̀ mọ̀ pé mo ti ń fẹ́ olùṣọ́ mo dẹ̀ bímọ fún wọn láàrin ọdún 4 yẹn mo bímọ 2 fún wọn. àǹtí Ṣeun kì í wá ṣe pé olùṣọ́ nìkan ló ń dá mi dó bẹ́ẹ̀ ni tólùṣọ́ bá rí ẹnìkan bóyá alága kan tó máa ń fún wọn lówó olùṣọ́ á tì mí sí wọn bóyá máa fògùn ṣe wọ́n ni o bẹ́ẹ̀ ni wọ́n wá máa fẹ́ mi olùṣọ́ á wá ṣe bí ẹni pó ká wọn kò yẹ yín géèmù yẹn ò tí ì yẹ yín àǹtí Ṣeun gbogbo ẹ̀ pátá ni mo máa ṣe fún yín mo máa sọ fún yín. Dubai ni mo wà tí mo sì tó ti introduce mi sólùṣọ́ yìí ẹ̀yin tí Ògbénutọ́ reality show ẹjọ́ YouTube mo ti máa parí ẹ̀ 20 minutes ni kò ṣe post orí TikTok nìkan tán ẹ lọ sí Ògbénutọ́ TV a máa korúkọ YouTube wá síwájú báyìí àwọn olùmíràn tó máa bèrè pé àǹtí Ṣeun kí lórúkọ yìí kí ni YouTube handle yìí kí ni YouTube handle yìí Ògbénutọ́ TV ni mo ti kọ́ sí bíbá ọ̀nà yìí ọ̀nà yìí rọ́bọ̀rọ̀bọ̀rọ̀bọ̀rọ̀ yìí bí ìdí ọ̀lẹ̀lẹ̀ ṣe rí àwọn sẹ́yìnsó eléyìí ó bọ́ sí urgent mo dẹ̀ máa sọ bó tiẹ̀ jẹ́ pé àná fóònù wa bàjẹ́ àwọn ọlọ́run ju ẹ̀dá lọ adẹ̀ ti gẹ́ẹ̀tì mi ẹ ṣé mo dúpẹ́. ṣé rí lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí irọ́ ni kì í sòótọ́ àmọ́ má fi bó ṣe gọ̀ sí bí làákàyè ṣe dọ̀tí tó má fi sábẹ́ comment section ó kàn fi rẹ̀ ẹsẹ̀ sí ni. arábìnrin sọ pé ìlú Dubai lòun wà ó ní iṣẹ́ tóun lọ ṣe ń bẹ̀ ọlọ́run dẹ̀ ṣe àmọ́ ọwọ́ ẹni tó tún sí olùṣọ́ kan torí pé òun fẹ́ káwọn ọ̀gá òun at least kó fẹ́ràn òun kó máa ṣe kínní olùṣọ́ dẹ̀ ó dẹ̀ sọ pé òun máa gbàdúrà òun máa ṣe oríṣiríṣi fóun kóun send picture òun dẹ̀ send ẹ̀ orúkọ ìyá òun send ẹ̀ orúkọ ó ṣàbẹ̀rẹ̀ orúkọ òun send ẹ̀ sí wọn olùṣọ́ yìí dẹ̀ máa ń gbàdúrà fóun nǹkan tóun lọ ṣe bẹ́ẹ̀ yẹn owó òun everything dé bó sí fóun ó náà ti Ṣeun ọdún 2 péré lòun máa lò ní Dubai ó ní òun padà lò bí ọdún 4 ní Dubai náà ó ní tó ṣe lò ó ní kò pé 4 years tán ó dìgbà tó yá òun ṣáà rí pé kódà kò tí yẹ kóun kúrú ń bẹ gan because òun wò pé àkóńbá ti mí èkó yẹn dẹdẹ òun agbábẹ lọ sí Canada bó ó sọ pé òun máa wá sí Nàìjíríà náà kóun tó lọ sí Canada bí ìlú kan ó ní sọ òun wá pé òkè kóun wá sí Nàìjíríà náà owó tóun rí yìí náà ó gbé òun lọ sí Dubai ó gbé òun lọ sí Canada àbí UK àbí America òun ti wà òkè òun rówó ó náà ọ̀gá òun láìkì òun gan ó ní máa yìí òun wá gbé máa bí Ọlọ́run ọba òun ó náà ti Ṣeun wọ́n sàní pé kò pé tó bá ti ń bọ̀ kíníkan ibi tó mọ̀ nípa àwọn ọ̀rẹ́ wọn sọ pé máì tí ì lọ òun fẹ́ lọ Nàìjíríà máì tí ì lọ Nàìjíríà tó pé òun kò ti ń gbé àwọn èèyàn wọlé òun ti wà ókè àwọn ti rẹ ibi lé táwọn rẹ́ǹtì gan táwọn kọ́ táwọn ń gbé bẹ́ẹ̀ tó pé táwọn yẹn bá dé báyìí kò sí pé èèyàn fẹ́ sọ́fà ó fẹ́ dé Dubai ó fẹ́ sọ́fà àwọn yẹn ti mọ̀ òun gan dé Dubai pé tẹ́ bá dárúkọ òun gan wọn máa sọ pé àwọn mọ̀ òun ó náà parents òun mọ̀ pé òun bọ̀ o àwọn parents wọn ò mọ̀ pé òun bọ̀ ó ní but òun ti sọ̀rọ̀ pásítọ̀ yẹn fún ẹ̀gbọ́n òun rí because òun sọ fẹ́ gbọ́n pé gbàtẹ́gbọ̀n náà ní problem òun sọ̀rọ̀ pásítọ̀ yẹn fún wọn wọ́n dẹ̀ lọ síbẹ̀ ìgbà tí pásítọ̀ yẹn bá ń ṣe ìkórè òun máa ra nǹkan fún un but òun ò mọ̀ lára because òun rí owó òun ò dẹ̀ mọ̀ pé ó ṣe nǹkan sóhun òun believe pé òun kò ṣe fún ìránṣẹ́ Ọlọ́run ni tó fẹ́ ṣe ìkórè wọ́n máa ń lọ síbẹ̀ pé nítorí ọ̀bẹ ni pé pásítọ̀ ìkọ́ ló ní church yẹn o wọ́n pín wọn sí church yẹn ni so ibẹ̀ ni wọ́n wà olóòtú tó ní church yẹn ọlọ́pọ̀ olùsọ yẹn ti kú so àwọn ni wọ́n wà ń bẹ̀ wọ́n ní ẹ̀gbọ́n òun máa lọ síbẹ̀ ibi ìkórè ẹ̀gbọ́n òun máa lọ wọ́n máa fún oúnjẹ lága ẹ̀gbọ́n òun ló máa lọ wọ́n máa ṣe gbogbo ẹ̀ pé so òun ò bóyá pásítọ̀ yẹn ṣe nǹkan kan sóhun nínú ọkàn òun tóun ó ń sọ pé òun ṣe ń bọ̀ yẹn òun ò sọ fún wọn pásítọ̀ ní kò má sọ fún ẹni pé òun fẹ́ dé o pé kò má sọ pé tó má sọ kó dé kóun wá dira òun kóun wá ṣe sódà tó tóun kó dé owó yẹn á lè ṣe é ṣe fóun ó lóun sọ pé òkè ó ní bóun ṣe dé nìyẹn ìgbà tó ń dé pásítọ̀ ló wá gbé òun ní airport pásítọ̀ yìí gọ́gọ́gọ́ lágbó ní airport tó wá gbé òun ní airport báyìí àwọn ni wá gbé òun rántí gbogbo yẹn kì í ṣe pé òun ò rántí ẹni sí pé mi ò rántí mo kàn lájú rárá o ó ní gbogbo scenario tó ń ṣẹlẹ̀ lòun rántí ó ní bọ̀tán ní kó má lọ lé kó ṣe kí ni kan gbé òun lọ sí church ìwà tó gbé òun dé church òun wà ní church wọ́n ní
ibi tán máa ń dé so gbogbo àwọn tó wà ní church dín pé ìyàwó dádì ló dé but òun tóun ò tẹ mọ̀ pé ìyàwó dádì lòun gbogbo àwọn tó wà ní church pé ìyàwó dádì ti dé ìyàwó dádì ti dé ìyàwó dádì ti dé wọn kò ní ìyàwó olùṣọ́ ti dé tó wà ní Dubai yẹn wọ́n ti dé ìyàwó olùṣọ́ wà ní òyìnbó wọ́n ti dé so nǹkan tí everybody ń sọ níbẹ̀ nìyẹn àṣé bí màá ṣe mọ̀ àṣé máa níyàwó so bó ṣe mọ̀ pé òun máa dé báyìí ìyàwó tiẹ̀ yẹn ó ti ní kí ìyàwó ẹ̀ kúrò ní àyíká àti ṣeun ẹ ní ṣìrìn àmì ó ní àṣé ó ti mọ̀ pé òun bọ́ aṣọ ó ní pé kí ìyàwó tiẹ̀ kúrò ní àyíká so that òun ò ní mọ̀ pé ìyàwó dáàdì ni woman yẹn ó ní òun bó ṣe dé òun go òun nígbà yẹn òun mọ̀ káwọn ń fẹ́ra olùṣọ́ òun ni lòun káwọn sí ó ní kóun má sọ máa family wọn kóun ti dé pé so kóun dé síbẹ̀ kọ́kọ́ ṣe àwọn ṣẹ́kọ̀ọ́ fóun kóun tó yọjú sílé nǹkan tóun wá fún church nìyẹn àti ibẹ̀ lọ nǹkan tó máa rí next ni pé òun bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ wọn débi pé tí ẹ bá wò ó bẹ́ẹ̀ pé òun lòun fara ṣe fún wọn pé àwọn èèyàn máa ń pè mí lóyàwó yìí wọ́n sọ pé ṣé òun náà máa ṣe ìyàwó olùṣọ́ ni wọ́n bá ní kò sí nǹkan tó wà nínú pé kéèyàn jíyàwó olùṣọ́ kíníkan èmi olóyè olórogún náà ni mi ò ṣe kíní wọn ní àmọ́ orí o ò ṣe ogun ní olórogún o tó àtúntò pé ó máa fẹ́ mi pé kíníkan kan wọn ní ó máa fẹ́ yín ó ní òfurufú àwọn sọ pé ó máa fẹ́ yín àwọn jẹ́ bẹ̀rẹ̀ sí ó ní wà nífẹ̀ẹ́ wọn débi wípé ìgbà tó yá ọ̀ràn ẹ̀ bẹ̀rẹ̀ sí ń kún chọ́ọ̀chì òun ò lọlé o ìgbà tó bẹ́ẹ̀ kó oṣù kejì àyíká tó ń wáyàn owó tó ń kó dé òṣèlú pé owó tí òun kó dé o pé káwọn lọ gba flat sí ìta but tó bá ti di weekend àwọn máa tó bá ti di ijọ́ Friday wọn máa wá sáyíká Friday Saturday wọn máa fi di Sunday àmà ṣe service Sunday bá dàrọ Monday wọn àti wọn lọ sí lọ padà ìgbà tó yá wọn bá ní ìyàwó olùṣọ́ kó máa ta wọn jíṣẹ́ fóun náà ní pé kó máa ta sùtánà kó máa ṣe ìgbà tó ń dé yẹn ìgbà tó ń dé yẹn this time táwọn èrè fẹ́ ṣe ìkórè so wọ́n tó fún kókó òun ra sùtánà ó ní òun ra sùtánà bíi fún ọmọ tó kọjá 100 òun ra sùtánà fún wọn àyàwó ó ní òun ò pé bóun ṣe òun yẹn òun tán òun ò tiẹ̀ rí o pé owó tán because òun ṣe fún iṣẹ́ Ọlọ́run ni ó ní má wọrí wàá dé èèyàn ńlá wàá ṣe kíní kan ó ní nǹkan tóun ṣe nìyẹn ó náà ti ṣeun ó ní ibi òun mọ̀ pé òun náwó ó ní káwọn gba fúláàtì síta ó ní àwọn gba room and parlour self contained àwọn gba síta wọ́n ṣàgbádé síta bẹ́ẹ̀ yẹn so àwọn fọ́nìṣẹ́ owó tó ń kó dé náà ni àwọn fọ́nìṣẹ́ àwọn ṣe gbogbo owó ìhun náà ni òun ti kó fólùṣọ òun ò dá lówó kankan ọmọ náà bá pin ATM òun àwọn tó lọ sí báǹkì lọ ṣe gbogbo ẹni òun ṣe so òun ò dá lówó kankan in fact àwọn lọ gbalẹ̀ gbà táwọn gbalẹ̀ tán wọn náà ti ṣan àwọn máa ń lọ sí òun ti fọ́nìṣẹ́ lé wọn ní òun rí ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ń kún àkiri pé ìyàwó olùṣọ́ òwòjú ìyàwó wọn mọ́ before then tó ń ṣe dé olùṣọ́ yẹn ní mọ́tò so wọ́n wá ta mọ́tò wọn òun wá fowó kún àwọn ará mọ́tò so tó ẹ̀sìn lówó tó ẹ̀sìn láti ìlú òyìnbó owó tó máa fẹsẹ̀ ní káàkiri mọ́tò àwọn ò ní èsì kò ṣe kinní kan àwọn ṣàrà mọ́tò tó ní èsì ọdún going to 4 years òun nínú Dubai tóun dé rí òun ti ń gbé àwọn èèyàn wọlé owó àwọn ọmọ tó ń gbé wọlé bó ṣe ń sanwó fún wọn táwọn ọ̀rẹ́ wọn bá wọn ṣe tán ṣẹ̀dọ̀ fún wọn at least gbà yẹn òun ní bí ọmọ mẹ́ta tó ń gbé wọlé ó ní tó bá ti sẹ́ǹdì owó sóhun ó ní àwọn tó fi maintain ni wọ́n ní kò ń yọ ìdá mẹ́wàá bẹ́ẹ̀ kò ń yọ kìnìún kan fólúṣọ̀ bẹ́ẹ̀ olùsọ́nà tó máa sọ bẹ́ẹ̀ fún un pé owó obìnrin máa ń yọ nǹkan fọ́kọ ẹni ó ní wọ́n á tó fólúṣọ̀ ó náà ti ṣeun ìgbà tó yá tọ́lẹ̀ òun sọ pé ibo ló wà tí o bá ti pẹ́ church ló máa wà ní gbogbo ìgbà church ló wà ní òun sọ pé church ló ń wà àbò tí fólúṣọ̀ òní òun ti ń fẹ́ wọn pé àwo ogun wọn mọ́mí òun yẹn òun wá sọ pé òun mọ́mí òun yẹn òun lè rí sí mọ́mí òun bóun ṣe wà yìí òun ṣe kíní kan àṣewò táìmù tó ń sọ ẹ̀ àṣọ̀hún ti lóyún bó ṣe tójú sí báwọn èèyàn church ṣe pé òun yẹn pé olùsọ níyàwó tẹ́tẹ̀lẹ́ o ìyàwó òun máa rí wọn bọ̀ òun àtúnṣe sọ òun ò rí wọn papọ̀ rí òun ò ṣe kíní kan rí wọn kàn máa ń pè yàyàdì òun ò ṣe kíní òun tó mọ́mí náà ń pè òun ó náà ti ṣeun bó ti bímọ kan tẹ́tẹ̀lẹ́ kí n tó travel out òun ọmọ mi yẹn wà lọ́dọ̀ bàbá ẹ̀ o èmi àtọkọ mi yẹn tí òun bímọ fún àwọn ò já o òun ní kò ń lọ ṣiṣẹ́ ní Dubai ni o wọ́n ti ń wò òun kiri ní gbogbo ilé àwọn èèyàn wọ́n ti ń wò òun kiri àwọn tó lè pe àwọn ọ̀rẹ́ wọn lọ́hùn yẹn àwọn ọ̀rẹ́ wọn mọ̀ tó wọn àfọ ọ̀rẹ́ wọn yọkan so òun tẹ̀ sọ fún pé àwo tó wáyé pé lóòótọ́ onífẹ̀ẹ́ òun bá sọ fún àwọn fámìlì òun ó fẹ́ pa òun ni o ọ̀rọ̀ ṣe kíní kan òun tó jẹ́ wípé nígbà tó ń pàdé olùṣọ́ náà ní ilé tán bó ń kọ́ lọ́wọ́ ló stop wọ́n ní àwọn ṣàṣe òun ṣàwà ń bẹ̀ òun ti wà nínú oyún
wọ́n ṣàì introduce pé ìyáálé òun lè ń jọ yẹn báyìí òun sunkún sílẹ̀ fi mọ́ ni ó ṣàpọ̀ pé kó má sunkún òun nífẹ̀ẹ́ òun ni òun ṣe sọ fún òun ó ní àmọ́ òun ò lè lọ ó ní òun kò ṣe pé bí nǹkan tó òun rí ń bẹ̀ tẹ̀hún lọ́rùn ó ní ṣùgbọ́n òun ò lè sọ pé mi ò ṣe mọ́ n fẹ́ fi olùṣọ́ sílẹ̀ ó ní òun fẹ́ kúrò àmọ́ òun ò tiẹ̀ ní òun fẹ́ fi sọ àṣé òun ṣe bẹ̀rẹ̀ ìyá òun ni gbà tó yá so wọ́n bẹ̀rẹ̀ sí pín oorun fáwọn tóun bá wà ní Monday to Friday tóun máa wà ní church tóun máa wà ní ilé òun lọ́hùn yẹn òun ò ní rólùṣọ́ òun ò ṣiṣẹ́ kankan òun máa jókòó síbẹ̀ òun máa jókòó sílé tóun bá wá sí àyíká òun ní rójú olùṣọ́ ńlẹ̀ gbà tóun ti lóyún olùṣọ́ òun máa rólùṣọ́ pẹ̀lú àwọn obìnrin oríṣiríṣi inú chọ́ọ̀chì oríṣiríṣi àwọn kan bẹ̀rẹ̀ sí bóun jà kò sówó tóun máa ń ṣe fàràfàrà fáwọn èèyàn mọ́ kò sówó yẹn mọ́ kò sí kankan mọ́ lọ́wọ́ òun ó ní ìgbà tó yá lẹ́nìkan ó wá ní gẹ̀ẹ́kan ní chọ́ọ̀chì yẹn ìyẹn ṣáà máa wò pé ìyẹn ṣáà máa sọ fún mi pé kí ló ń ṣe yín ẹ wo bẹ́ẹ̀ ṣe rù ṣé oyún náà ló yẹ kẹ́ rù báyìí òun ò mọ ìyẹn ni so kí ìyẹn ṣáà ó ṣáà yùsù mọ́ òun ó ṣáà máa bá òun sọ̀rọ̀ pàtó yá gẹ̀yìn wá sílé òun gẹ̀yìn wá sọ fún mi pé ṣe sí òpó júdá sínú ẹbí fẹ́ olùṣọ́ báyìí òun ní òun ti lásán kọ́ òun láìkó olùṣọ́ ni òun nífẹ̀ẹ́ olùṣọ́ ni ó ní òun máa sunkún láti alẹ́ tílẹ̀ máa fi mọ́ òun á máa sunkún òun máa sunkún gẹ̀ẹ́ ló máa bá wọn lé gẹ̀ẹ́ máa pẹ́ẹ́tì òun ìgbà tó yá gẹ̀ẹ́ sọ pé kóun sọ fún olùṣọ́ pé òun fẹ́ gba ṣọ́ọ̀bù bí ọ̀rẹ́ wọn ṣe send owó sóhun ní oṣù yẹn báyìí tó send owó àwọn ọmọ yẹn sóhun báyìí tí owó tóun fi gbé wọn wọlé tó send owó yẹn sóhun báyìí tóun ṣe báyìí ó bọ̀ wọn ṣe sílẹ̀ ọ̀ṣẹ̀ sọ tóun sọ fún lédi yẹn pé ó máa send owó ní ẹ̀ kóun gba ṣọ́ọ̀bù kó sọ fún olùsọ pé òun fẹ́ gba ṣọ́ọ̀bù bá sọ olùsọ pé òun fẹ́ gba ṣọ́ọ̀bù pé òun fẹ́ ya owó bá ní owó tó máa ń sẹ́yìn sẹ́wọ̀n sẹ́sẹ́ mo ní owó tó máa ń sẹ́yìn sọ́wọ́ òun ò sẹ́yìn sóhun ó ní péré ó ní ó máa pè pé òun ti fẹ́ yáwó òun fẹ́ bẹ́ẹ̀ òun fẹ́ gba ṣọ́ọ̀bù òun fẹ́ ṣe kí náà pé lágbèjà fẹ́ yá òun lówó bí òṣèlú ní pé ó ti ń kó ẹdínkù kò ní rárá ó fi yá òun lówó ni kíní kan ó ní òṣèlú ní pé ok kò sí wàhálà bàbá lówó tó fi gba ṣọ́ọ̀bù òun ni kò má gba ṣọ́ọ̀bù ó ní bó ṣe lọ gba ṣọ́ọ̀bù nìyẹn òun ra freezer síbẹ̀ ní tòṣì ilé ni òun ra freezer síbẹ̀ ó náà ti ṣeun mo ra freezer síbẹ̀ mo bẹ̀rẹ̀ sí ta nǹkan tútù Monday to Friday ni màá ṣí ṣọ́ọ̀bù tó bá di Friday tí máa pẹ́ dé chọ́ọ̀chì níjọ́ Friday báyìí olùṣọ́ tó máa bá sọ̀rọ̀ báyìí kò ní bóun sọ̀rọ̀ títí tó máa wà nínú chọ́ọ̀chì báyìí ẹkún ló máa sùn gẹ́gẹ́ ni màá sọ fún un pé má sunkún mọ́ jàre ṣé wọn ò bá yín sọ̀rọ̀ lẹ́nu ni wọ́n bá yín sọ̀rọ̀ lọ́la kí ló tẹ́ máa sunkún kéde kọ̀ọ̀kan kọ̀ máa ní kó bó mi sọ̀rọ̀ olùṣọ́ nítorí olùṣọ́ bá mi sọ̀rọ̀ báyìí ó ní ayé wa sú òun ọ̀run á dẹ̀ máa wò ó lọ náà ti ṣeun àṣẹ yẹn lọ ó ní oyún yẹn òun ṣáà ṣe nígbà tí òun máa bí ọmọ ní gbogbo yẹn òun ṣáà bí ọmọ gbà tó ń bímọ gbọmọ yẹn ṣe padà nìyẹn gbogbo táìmù tó ń sọ yìí àwọn fámìlì wọn ò tí mọ̀ pé òun wà níbẹ̀ o nígbà tó ọmọ yẹn padà òṣìṣẹ́ bá bẹ̀rẹ̀ ó ní ẹnìkan tó ń fẹ́ nítorí tó kọ́ bẹ̀rẹ̀ ni ọmọ ti padà wọ́n ti ju ara fún òun ti gbẹ fún òun ti ń lọ sí òun títí ilé ẹ̀ náà lòún ṣì wà ó ní bó ṣe pè òun yẹn pé ó ní kankan tí òun fẹ́ kó òun bóun ṣe ń bá ní ẹni tí ó ní táìmù yẹn ó ṣe dáadáa sóhun ní ìsọ̀rọ̀ pé kí n bá yẹn ṣe bàbá yẹn ṣe ó bá ní ṣọmọ chairman ó ní òun mọ chairman ó bá ní tasi chairman ó máa fún ẹ ní kankan tó bá ti lò àtọ́bá chairman ní ọ́fíìsì wọn tó bá débẹ̀ gbọ́ tó bá ti kọ́ àwọn fẹ́ ṣe fún ẹ ní kó gbà ó ní tó bá ti bẹ̀ tó bá ti pé òun fẹ́ ṣe fún òun ní kó ń gbà òun ṣe máa gbárùkọ òun mọ̀ pé òun lè ṣe ó ní òṣàlẹ̀ òun ò lè ṣe o tó bá ní kó fẹ́ bá wọn sùn nǹkan wọ́n ní gbogbo nǹkan tí ó bá ti náà fẹ́ bá ẹ ṣe ni o gbọ́dọ̀ gbà tó bá náà fẹ́ bá mi sùn nǹkan wá gbà náà ni ó ní òun sọ pé òun ò gbà ó ọṣẹ bẹ́ẹ̀ òun yóò dì nìyẹn gbàtọ́ ọjọ́ kan wọ́n á lọ bá wọn pé bó ṣe ń bó òun yòdì yìí ẹ̀mí òun ò gbé kó ń jọ kí nìkan tó ń ṣe wá ní nǹkan tí mo ní kó ṣe olóòlè ṣe ó ní chairman bí bàbá bí ti báwo ṣé owó tó bá lẹ́wọ̀n kó bíbá yìí nísìnyìí ìwọ nísìnyìí kò sówó nǹkan lówó ẹ̀ mọ́ ilé tá a gbà yìí nísìnyìí tó bá rẹ́ǹsì tó bá dì òun máa san bí ti báwo kíndìn kan ọjọ́ òun náà ti sẹ́yìn owó láti Dubai mọ́ òun ní ṣé mo ṣe ní last month because wà tó yá òun á gbà tí mọ́ǹtì wọn á fi hàn tó bá dẹ̀ kó wá ní mọ́ǹtì tí máa sẹ́yìn ẹ̀sẹ̀ òun ní mọ́ǹtì òun á dá sí méjì òun á fún wọn ní half tó bá ti kó fún wọn ní half báyìí ìgbà náà abóhùn rẹ́rìn tó o bá ti kó fún wọn báyìí kò sẹ́rìn ó ní ọba ní kíndìkọ̀ ó lóun bá ní òun ti gbọ́ òun máa ṣe ó ló bá ní kóun wẹ̀ nídàájí kóun pe kinní kan ó gbé òun sórí kinní odó
ó ní pọ̀fọ̀ fún un ní ọ̀fọ̀ yẹn nínú fíìmù lòun ti máa ń rí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn rí sẹ́ẹ̀ ó ní wọ́n á pa ó ní kíndìkan ó ní wọ́n ṣàbóhùn ṣe ó ní bóun ṣe bó ṣe wẹ̀ fóun wọ́n ṣe gbẹ ó fi kíndìkan ó fi ní kó fira ojú ara wọn ó ṣàṣe gbẹ bá ní kóun lọ ìgbà tó máa débẹ̀ bàbá yẹn bàbá oníbàbà tí ò sọ pé òun fẹ́ òun ṣe kíndìkan ní ẹ̀ka sàn sáà kíndìkan sáà ní báwo ni ṣé wàá pa ọ ní mo wà òkè ẹkùnjẹ mẹ́ta níbo ṣe bàbá yẹn kan kò ní ká wọ́wọ́wọ́wọ́wọ́ sórí báyìí tó ń ṣe òun kí wọ́n báyìí báwo ni ṣé wàá pa ó ní tó ṣe gbórí sókè báyìí wọ́wọ́wọ́ báwo ni kíndìkan bàbá yẹn kan ó kàn wọ́n gé òun ni bàbá yẹn kàn wọ́n gé òun ni ọkọ ni tó bàbá yẹn ọgọ̀ òun báyìí yóò gbóòrùn kí ló wà lára wọn ni ó ní nínú ọ́fíìsì yẹn bàbá yẹn ti bóun sùn nínú ọ́fíìsì yẹn bàbá yẹn ó ti bẹ̀rẹ̀ sí bóun sùn lórí ó bóun sùn gidi gan gbà tó bóun sùn tán tó ṣe ogbẹ́ ẹ̀ tán táwọn ṣe tán wọ́n ní òun láì kí n kí o wípé báwo ni wọ́n ṣe máa ṣe tí olùṣọ́ òní mọ̀ òun bá sọ pé bí kò sí wàhálà kìnìkan ó ní bàbá yẹn ṣe tẹ̀wọ́ sóun nìyẹn ó ní bàbá yẹn kan tẹ 3 million sóun ni ó ní bó ṣe pàṣẹ pé bàbá yẹn ṣe ó ní 3 million ọmọ mi tó dáa ní ó ní tó ṣe dọ̀rẹ́ olùṣọ́ nìyẹn táwọn ṣe dán sọ̀rọ̀ padà ní ẹsẹ̀ pé òun bímọ kọ fún ọmọ yẹn ṣaláìsì kò ṣe bàbá yẹn nìkan ni o iṣẹ́ tó pọ̀ tó máa ṣe o kò ṣe ẹnìkan ẹ̀ náà ni o àgbogbo ọkọ̀ tó ta ìnáwó kìdìkan ó ní wọ́n ní òun ti gbọ́ kò sí wàhálà tó bá jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ náà nìyẹn tí márèjì tó fi máa súwìtì kò sí wàhálà ń bẹ òun máa ṣe fún yín ó ní táwọn ṣe bẹ̀rẹ̀ sí ń ṣe nìyẹn lọ́wọ́ àtijọ́ kan máa yẹn náà bóun sùn tó ń bá lọ bẹ̀ máa yẹn jọ 1 million jọ 2 million bó ṣe sọ pé ní ìsìn báyìí wà bíìlì bàbá yẹn wọ́n bá ní bójú tó bá lọ síbi ẹjọ́ 1 million ọjọ́ 2 million ọjọ́ 3 million kí ni ìgbà tó fi máa bíìlì wọn fún rárá sọ fún wọn pé ó ní di 50 million òun ò lè sọ pé òun ní di 50 million àti pé kó táwọn ṣe pẹ̀lú bàbá yìí ó ti sún òun pé kóun fògùn bó lọ bàbá yìí nìyẹn wọ́n ní ó ti sú ẹ wọ́n ní máa yìí ti lọ ralẹ̀ sí inú gbòòrò ibì kan ó fẹ́ kúrò ní chọ́ọ̀chì yẹn so ó tún wá lọ ralẹ̀ sínú gbòòrò ibì kan bẹ̀rẹ̀ lọ ralẹ̀ sí torí pé kéèsì kan ṣẹlẹ̀ nígbà kan tó sọ pé wọ́n rí oògùn mọ́ church àwọn ọmọ bàbá tó ní church wọ́n sọ pé táwọn bá ti wá jẹ́ church ara máa ń ní àwọn pé olùṣọ́ yẹn fẹ́ lé àwọn kúrò ní church ni ó dẹ̀ lóun òṣèré kan òun òṣègbà kan ní wọ́n sọ pé wọ́n rí nǹkan mọ́ church àwọn pé àwọn kan máa láìkì olùṣọ́ àwọn kò ní láìkì ẹ̀ àwọn kan ti mọ̀ pé oníṣẹ́ ẹbí ni because àwọn kan sọ pé oògùn ló fi fẹ́ lédi yẹn ògùn ló fi fẹ́ lédi yẹn níbo ẹ̀ ló máa ń gbọ́ ó ní but lọ́kàn tòun òun nífẹ̀ẹ́ ló fi fẹ́ ó ní ó ti nà bí tóun sọ fún mi ti nà bí ọdún méjì o àwọn ẹbí òun mọ̀ pé òun ti wà Nàìjíríà wọn rí òun pé ọ̀rẹ́ òun nìkan ni bọ́dẹ̀ òun ṣe ni pé ó jẹ́ pé ibi táwọn bá dé yìí mọ́mí ẹ̀ máa òun náà sọ fún mọ́mí ẹ̀ pé ó wà àwọn ọmọbi tó wà o pé ìyá yẹn ń dààmú gan o ò ní tó sọ fún wọn pé bẹ́ẹ̀ ló ń wà òun kọ́ ẹ lọ́rẹ̀ẹ́ òun ṣe gbá kan rẹ́ ni wo tó bá kọ́ òun lọ́rẹ̀ẹ́ ó pè òun o kó kọ́ òun lọ́rẹ̀ẹ́ ju káwọn kóun máa jọ jọ́rẹ̀ ẹ lọ kí mọ́mí ẹ̀ máa sọ́fà bẹ́ẹ̀ yẹn òun ò lè no òun ò lè tèkè mọ́ o mọ́mí ẹ̀ ojoojúmọ́ náà fi ń sunkún náà fi ń ṣe ogbẹ̀ pé àwọn tó ń rí pé mọ́mí ò rí òun pè mọ́ bò tó wá sẹ́yìn voice note sóhun àǹtí ẹ̀ báyìí tó máa sẹ́yìn voice note mọ́mí ẹ̀ sóhun kíní kan àǹtí ẹ̀ nọ́mbà ẹ̀ lọ́wọ́ ó ní tó wá sọ fún wọn kíní kan ní àṣọ́lẹ̀ òun yẹn ti sọ fún àǹtí òun yẹn wípé òun wà lọ́dọ̀ olùṣọ́ ní òun lọ́bẹ̀ rí òun mọ̀bẹ̀ rí ní òun jẹ́ pé olùṣọ́ yẹ pé òun ò gbúrú ẹ̀ ṣé pé bẹ́ẹ̀ ló wà níbo ìjọ kan nìyẹn bí àwọn fámìlì òun ṣe wá nìyẹn nígbà tán wá tó sọ pé wọ́n máa pariwo ó máa ṣe kíní kan bó ṣe dé báyìí tó ní pé ó ṣe wọlé bá ṣe wọlé wọn ní àyín àná mi ní bọ́ mú pé yín ẹ sọ́kù sọ́dọ̀ ẹ̀ ní sùúrù ẹ má jẹ́ àpariwo ẹ jẹ́ àwọ̀ ní ọ́fíìsì lọ ní ọ́fíìsì náà ti yanjú ẹ̀ tán the next tó ń kọ́ gbọ́ ni pé táǹtì ní pé tó bá tiẹ̀ máa fẹ́ ó yẹ kẹ́ ẹ sọ fún wọn pé ẹ fẹ́ àti máa ń gbọ́dọ̀ ní ló wà kí lóòkè kìnìkan wọn ní bó ṣe ká ó fàǹtì wọn ní 200,000 ó ní kó má bínú kó bọ́n kó fún màmá kó ń gba 50,000 kó ṣòwò mọ́tò ẹ̀ pé kó jọ fáwọn máa yọjú sí àwọn màmá ṣe àpò tí ń lo òun ò lóyún ó ti ń lo òun fi ṣe oríṣiríṣi wọ́n sọ pé àwọn náà sọ pé àti onígbò kò sí wàhálà ń bẹ̀ pé kò sí problem bàbá ó lọ́kọ tẹ́tẹ̀lẹ̀ kó tó travel kò jẹ́ wá wò mọ́ nìyẹn ọmọkùnrin yẹn sì ń dúró de ó sì ń wò wípé ó máa padà wá kò ní padà wá rí pé ẹ̀rù ń bá pé wọ́n ti pa àbí nǹkan kan ni pé àmọ́ pé bíbá ẹ̀ ló wà so mo ṣàṣọ gbà tí ẹ wò àti mi ẹ má sọ fún Adéwálé pé bíbá ẹ̀ mo wà ọmọ mi ń kọ́ ọ ló wà ìjọba bá ti fẹ́ wá kẹ bá ọmọ mi wá o
ẹ má sọ fún àṣírí àwọn olùsọ ìbọn ìsọ mọ́ mi pé ẹ ti rí mi bẹ́ẹ̀ má sọ fún anybody ní kankan ní oṣù gbọ́ wọ́n ṣe lọ nìyẹn àti ṣeun bí ẹ̀gbọ́n wọn ṣe lọ nìyẹn tí wọ́n tó mú òun lọ́wọ́ lọ ọmọkùnrin lè ti sọ ohun di dídó káàkiri bó ṣe di ọjọ́ kan ni ó bá pè ń pé gbà tó nípò lè béèrè 50 million lọ́wọ́ wọn mo ti mọ nǹkan mẹ́ta tó máa ṣe o mo ní infection ó lè fa ọ́sà fún ẹ ọlọ́run gbọ́ tó bá ní prostate enlargement àbò ní high cholesterol àbò fẹ́ detox ara ẹ abára ẹ ò kí ń dìde ni kàn sí iléeṣẹ́ Olúwaṣeun apps ìbẹ̀rẹ̀ lóun gbé wọn jòkó sí wọ́n ní capsule wọ́n ní powder wọ́n ní roots wọ́n dẹ̀ ní liquid wọ́n fi rẹ̀ ṣeré o kò jù bẹ́ẹ̀ lọ ẹ wo ó ní kí la tún fẹ́ ṣe olúwa fi kámẹ́rà sára ni wọ́n fi kámẹ́rà sára bó ṣe débẹ̀ ó ṣàgbé kámẹ́rà yẹn sílẹ̀ wọ́n àti máa yẹn dọ́là àjọṣepọ̀ máa yẹn ní kò sí lọ́wọ́ òun fún 500,000 ìgbà tóun lọ owó dáná máa yẹn máa fún òun ìgbà tóun máa lọ tán ìgbà tóun débẹ̀ ó ní ojú òun hàn báyìí ojú máa yẹn náà hàn bó ṣe sẹ́ǹdẹ̀ sí máa yẹn nìyẹn bí máa yẹn ṣe pé òun nìyẹn ìwà tó kọ́ ìfẹ́ blackmail mi ó fẹ́ ṣe kíní kan ó ní àti ṣeun bólúṣọ ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú máa yẹn nìyẹn bóyáwó mi sàn ó ṣe gbágan máa yẹn ń pe láyé kò sí anybody lè wọ ibi táwọn àti jọ ṣe àjọṣepọ̀ yẹn tí ìbá ṣe mi ni mo mú kámẹ́rà lọ àti ṣeun báwo ni mo ṣe fẹ́ ṣe pé mo fẹ́ sọ pé mi kọ́ ni mo mú kámẹ́rà lọ báwo mo fẹ́ sọ fún máa yẹn pé mi kọ́ ni mo mú kámẹ́rà lọ èmi mo mú kámẹ́rà lọ máa yẹn mọ̀ pé mi ni mo mú kámẹ́rà lọ mi wá sọ nǹkan bí máa yẹn bá ti bá mi sọ̀rọ̀ báyìí mi ní fún wọn lésìn ọkọ mi ṣàcháàjì olùṣọ́ ṣàcháàjì máa yẹn ní 50 million máa yẹn lóhùn ní 50 million àfìgbà tó gba 10 million lọ́wọ́ máa yẹn gbogbo táìmù tá à ń sọ yìí bó bá ti lóyún wá lóhùn kọ́ lóhùn lóyún ó lóhùn kọ́ lóhùn lóyún ó ní dájú kí nìkan lóyún gbogbo tóhùn ṣe yìí náà gbogbo ohun tóhùn ṣe yìí kì í ṣe máa yẹn nìkan ló rọrùn sí o bọ̀ máa yẹn nìkan làwọn gbowó ńlá lọ́wọ́ ẹ̀ gbogbo ohun tóhùn ṣe yìí máa yẹn bá ní pé òun kọ́ lóhùn ní bó tó máa tó máa yẹn tóun bá dé ṣé bí wọ́n fúnra ló máa ń yọ oògùn tó máa ń yọ fóun tó wà pé máa yẹn sọ pé òun ò lè máa lo rọ́bà o fúnra ló máa yọ oògùn ló máa yọ fóun ṣé òun wá lè lóyún òun ò lè gbà káṣẹ́wó bímọ fóun ó wá tó ń fi fídíò yẹn blackmail mi fúnra lára mi bá ní oyún eléyìí mi ò ní yọ o mo máa bí ni bí ọ̀rọ̀ yẹn ṣáàdì wá láàrin chọ́ọ̀chì ó di kinní kan ó lóun ò bá lọ chọ́ọ̀chì mọ́ òun bá jókòó kalẹ̀ ó ló ti gbowó ó lọ fi kọ́ ibi tó fẹ́ kọ́ ó níjọ́ yẹn òun wà ní bíṣọ́ọ̀bù yẹn ó ní gé òun ṣàwà ní oyún yẹn ó ní bí gé yẹn ṣe wá nìyẹn ó bá ní olùṣọ́ yẹn wọ́n ti ní pópó máa wà wọ́n ti ọ̀rọ̀ wà láti ní chọ́ọ̀chì kò wá chọ́ọ̀chì mọ́ so ibi tiẹ̀ tó kọ́ kàtígírà ni ó fi kọ́ wọ́n bá fi pẹpẹ lélẹ̀ obìnrin mi aráàlú òyìnbó mi ló wálé ni ó ṣe ìyàwó olùṣọ́ yẹn bẹ́ẹ̀ òun dẹ̀ wà ní oyún tóun gbóyún káàkiri ó ní bóyá gbogbo ìyà tó wá fi ń jẹun ìlójú òun wá fi là ní o àbí bóyá ìfẹ́ lòun ní tẹ́tẹ́lẹ̀ ni o òun ò tiẹ̀ mọ̀ ó ní kéè ló máa wá ló máa bí òun ṣe kéde kan ló máa ní ẹgbà òun ní òun ò ní ṣẹ́yún yìí òun máa bí òun ló lóyún òun ló ṣe kéde kan lóun kọ́ lóun lóyún jó lòun ti súnmọ́ ọkàn yìí jó lòun ti bẹ̀rẹ̀ sí kan yìí ìgbà tó wáyá tí bùkẹ́ ìyá sọ pé kóun jẹ́wọ́ fóun pé ṣé òun lòun mú kámẹ́rà lọ síbẹ̀ òun wá lójó fún ilẹ̀ pé bẹ́ẹ̀ ni o máa yẹn ló ní kó mú kámẹ́rà lọ òun ló ti òun sí òun ló ṣe gbá kan sí bí ó ṣe lọ bá dádì yẹn nìyẹn 10 million ni máa yẹn sọ fún wọn máa yẹn máa ń lọ sí lóyìnbó bọ̀ ni máa yẹn máa ń ta mọ́tò tá ó gbé ó ní bí máa yẹn ṣe gbọ́ ni máa yẹn kàn wá máa yẹn wá sọ pé wọ́n sọ pé òun ò mọ bọ́rọ̀ ṣiṣẹ́ lọ tó bá lóun mọ bọ́rọ̀ ṣiṣẹ́ lẹ̀ irọ́ lòun pa òun ṣàṣọ fún máa yẹn pé òun ní kó máa ṣe ògbóǹ tóun ṣe òkè nìkan máa yẹn ní pé kò sí wàhálà máa yẹn ló wá tọ́jú òun tóun fi wá bímọ olùṣọ́ yìí lọ kọ́ kàtìgírán pẹ̀lú ìyàwó òyìnbó mi tó tún fẹ́ ni ìyáálé ẹ̀yẹn tó wà nílé ẹ̀yẹn náà wọ́n jọ lọ ní o bọ̀ yẹn tiẹ̀ kò ní sọ̀rọ̀ torí ti bí àwọn ọmọ yẹn gan wà ní skul àwọn ọmọ yẹn gan wà ní skul tó ti bí àwọn ọmọ tó ti wà ní skul tó bá sọ̀rọ̀ kò ní bá ara wọn lọ sí skul mọ́ so yóò ní sọ̀rọ̀ kankan ṣọ́ọ̀bù yẹn tó wà ń ta nǹkan má yẹn ló wá bóun ṣe àti ṣeun nígbà tó wà bí ọmọ yẹn ó wá jẹ́ ọkùnrin má yẹn ní bóyá kóun lọ ṣe DNA bẹ́ẹ̀ òun sọ pé rárá tóun bá ti dé fún rẹ̀ ló máa yọ oògùn fóun pé kóun gbà kóun lò fún rẹ̀ ló máa yọ fóun kóun gbà kóun lò ó ní máa yẹn wá ní pé òkè kò sí wàhálà ó máa adopt ọmọ yẹn òun díẹ̀ máa take care máa yẹn ló wá mú òun
ló wá bọ̀ wọ́n sọ pé òun ò lè ojú òun báyìí òun ò lè gbé lọ sílé padà àǹtí òun náà ti padà wá mọ̀ pé olórí burúkú ni olùṣọ́ yẹn mọ́mí òun náà ti padà mọ̀ ọkọ tóun bímọ fún náà ti padà mọ̀ pé kí lóun wá káàkiri òun tójú bọlé káàkiri òun ò tójú bọlé òun ní problem nígbà tóun wà níbi tóun wà lóyún ọ̀rẹ́ òun kọjá introduce òun sí olùṣọ́ yẹn pé òun ló máa ń pray fóun lójú bẹ̀rẹ̀ sí pray fóun nǹkan dẹ̀ lọ déédéé òun ti bẹ̀rẹ̀ sí ṣẹ́ǹdì kan sí wọn bí tóun ti wọ̀ ọ́ nìyẹn ó ní àti ṣeun máa lọ ọkọ tóun bímọ fún yẹn ó lọ fẹ́ lómi ó fóun lẹ̀ kò ní fẹ́ lómi kẹ̀ òun ti bímọ ó ní rárá o rárá òun á jẹ́wọ́ fún pé òun ti mọ̀ tẹ́tẹ̀lẹ̀ òun ṣe kí nìkan so bó pé òun á gbàjẹ́ ku olùṣọ́ kankan rárá o òun dúró dẹ̀ pé tó kó lọ kó dé so kí nìkan ó ní òní gbà tóun ní problem tóun pè ẹ̀ ṣó dóhun lóhùn ó ní àpàbẹ̀ yẹn ṣáà lọ máyì ló wá bóun ṣe tó fi wá wọ UK òun àtọmọ wọn UK làwọn wà máyì níyàwó tó pé Ọlọ́run ló yọ kéèsì yẹn ó fẹ́ lágbára gan bó máa ní pé kí n má wọrí o máa pìkì olùṣọ́ yẹn pé but kí àwọn tó kọ́ ṣe náà kébì tí ẹ kó ìgbà náà pọ̀ olùṣọ́ yẹn ó ní oògùn olùṣọ́ white garment ni o Celestial ni o bọ́ ó ní oògùn bíi ju àrọ̀ ni lọ láti ṣe ìrìn àjò wọn nìyẹn o àwọn ṣe wá dé ìlú UK ní ìsìn àtọmọ òun ti níwèé òun ò tí ì máa rí o òun fèsì ọmọ òun ni ọmọ òun tó wà ní Nàìjíríà àkọ́bí òun ti mú wọlé sọ àwọn méjì àwọn ọmọ òun tẹ́kẹ̀ẹ́ ló ń fèsì pé bọ́lá ń ṣe kọrin àjò òun ni ó ní tẹ́ bá rí ọmọ yẹn bẹ́ẹ̀ ni pé olùṣọ́ yẹn ṣe báyìí ó pọ̀ lẹ́nu ó ní ìrìn àjò òun yẹn olóṣù òun di sex toys tán gbogbo àwọn tó bá ti ní ìyànkọ́ tó lówó lọ́wọ́ báyìí ló máa ní kó òun lọ fi kíní yẹn wẹ̀ òun bá ti jẹ́ kíní lórí odó òun máa lọ fi tó máa ti lè họ́ọ̀gì wọn pé kíní kan ó ní wọ́n fọ́ ìlọ pẹ̀lú òun ni ó ní tó bá ti bá bóun láti sọ wọn máa fóun lówó the next time ma sọ pé òun ká wọn òun pọ̀ ń bọ̀ sùn òun máa lọ bá wọn sọ pé báyà òun ṣe kíníkan àwọn yẹn ó máa bíìlì wọn lówó àwọn yẹn wọ́n á san bọ̀tí máa yí báyìí náà máa pìkẹ́ báyà báyìí wá pìkẹ́ o bí ó ṣe kíníkan ó ní òun ò tiẹ̀ mọ̀ òun ò tiẹ̀ mọ̀ nípa ẹ̀ bọ̀tí nísìnyí church yẹ Celestial ni ó dẹ̀ tóbi